ìmọ̀ tí máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn lólé wà sí àwọn mùsùlùmí àwọn àfà yìí ìṣépè rí fẹ́nì kankan àmọ́ àfà tí ń sọ̀rọ̀ yìí àti wà àti ràn rẹ̀ ní jèrè èyí gẹ́gẹ́ fúnra yẹ̀ ní síra láyọ̀. Olódùmarè ìbà gbogbo àjùní lọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbọ̀rọ̀ mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá káàkiri gbogbo àgbáláyé ní kíkí tó lọ́lá jùlọ wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọ̀ ṣiṣẹ́. Kí ni tí a tún jọ fẹ́ gbéyẹ̀wò? Àfáà kan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí àmọ́ kí n tó sọ̀rọ̀ pa àfáà yẹn ẹ wo fídíò yìí náà èyí náà jájọ wò. Wọ́n wá dákọ̀ àwọn ọba kan eré ò tí ì yọ àwọn ọba ọ̀hún tiwọn. Tọ́lá àwọn èso ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Níjọ́ àwọn náà bá ní bẹ́ẹ̀ kọ́ ẹ má pè wá ní ntá àfẹ́ ẹ má fi wá wé ntá àtó. Wọ́n rí àṣẹ ìjọba lò déwájú Ọlọ́run. Àmọ́ tí wọ́n bá dákẹ́ pé ntẹ́ pè wá ọjọ́ bẹ́ẹ̀ wọn ò ní sí ẹran láfíà lérí àgọ́lá. Wọ́n ìfẹ́ lọ́mú tẹ̀kí máa ń pẹ̀lẹ́ tó ṣe ní tìbí. Ta ni ń ta ọba àwọn tí ń sọ pé ìlú wọn nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ ta ló tàn ẹ̀tàn ní. Téyìn náà lọ́wọ́ akáwọ̀ náà la wọ́n á fi ọwé ànábì wọn lọ ju ànábì lọ. Wọ́n wá mìírí. Wàláhì tó bá lè sọ pé ò tó bẹ́ẹ̀. Wọ́n ń ṣe mùjámọ́lá rẹ̀ wọ́n náà ń jà mọ́lá ara rẹ̀. Tó bá lè sọ pé ò tó bẹ́ẹ̀ àwọn sẹ̀sí kò lè rí ipò òun ni o. Nígbà tí eré yọ mí tọ́lẹ́kẹ́rí ọ̀yọ̀ ọ̀hún lẹ́ẹ̀kan náà lọ pariwo pé yìí tó bẹ́ẹ̀. Ẹ má pè mí ní ti ìjẹ́. Gbogbo ẹni wọ́n bá fi wé ànábì bá fi yẹn wé ànábì èyí tẹ́ ìjọba yìí láti wé. A pè yín lànàbì wa tó pé sẹ́tà ànábì wa gbé lọ́wọ́ lẹ̀ ń ṣe. Síbẹ̀síbẹ̀ àwa tún ní sọ pé ìjà ànábì lọ. Allahu alayhi wa sallam. Àwọn mùmínì òdodo tí wọ́n. Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ rọrùn tí ń jáde lẹ́tẹ̀nu àfà yìí? Ìmọ̀ tí máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn lólé wà sí àwọn mùsùlùmí àwọn àfà yìí ìṣépè rí fẹ́nì kankan àmọ́ àfà tí ń sọ̀rọ̀ yìí àti wà àti ràn rẹ̀ ní jèrè èyí gẹ́gẹ́ fúnra yẹ̀ ní síra láyọ̀. Kò tiẹ̀ sí bẹ̀rù kò sí fòyà pé kò sí tẹríba ó sì sọ èdè Yorùbá jáde lẹ́nu Ọọni jèrè wà fàyè. Ẹni tó jẹ́ adarí fún gbogbo tí ń jẹ́ ìran Yorùbá àpèrè tí ń jẹ́ ìran Yorùbá èdè tó ń sọ lẹ́nu ibi tí ó ti ṣẹ̀ wá olóńtẹ̀lẹ̀ àbùkù báyẹn. Sọmọ pé bó wà àfà tí ń sọ̀rọ̀ yìí kí náà ti máa ń pè ní ọ amúnibú ni ẹran bí ẹ ò ní ọ. Òwò ló fẹ́ kó pọ́npọ́n bá ọba yín nílọrin láì ó fẹ́ kó pọ́npọ́n ó fẹ́ kó bọ́ba yín. Kí lẹ gbé tẹ̀ ń gbé náà ìjọra ẹni lójú yìí ti pọ̀ jù. Ara tá à ń sọ nìyẹn. Ẹ dẹ̀ pé Islam lẹ́sìn àlàáfíà náà wẹ́ salam ìtumọ̀ Islam salam wọ́n pè lálàáfíà lóòótọ́ àmọ́ kí ni ìtumọ̀ Islam gẹ́gẹ́gẹ́gẹ́? Ìtumọ̀ Islam gẹ́gẹ́gẹ́gẹ́ ní jà lára gbogbo wọn. Ìtumọ̀ Islam in definition ni the total submission to the will of Allah. Ẹ gbọ́ the total submission to the will of Allah. Kẹ́ ẹ jupájúṣẹ̀ sílẹ̀ pé gbogbo gbèsè ayé yín o. Ìtàlá bá ti control tí Kùránì bá ti control tí Muhammad control ni. Ta ló sì jẹ́ káwọn èèyàn máa Allah? Ta ló júwe Allah ó ní Muhammad? So it is the total submission to the will of Muhammad. Ìtí Muhammad bá fẹ́ lẹ gbọ́dọ̀ bá fẹ́. Muhammad ló sọ wípé Allah sọ báyìí. Muhammad ló sọ wípé Kùránì sọ pé Muhammad ló sọ wípé òun gba wáyìí. So kìí ṣe Allah fúnra rẹ̀ ló ṣe kíni? Ló ń sọ̀rọ̀. Muhammad ló ń gbẹnu Allah sọ̀rọ̀. Ọlọ́run tí ò lè sọ̀rọ̀ fúnra rẹ̀ tí wọ́n ń gbẹnu ẹnìkan sọ̀rọ̀. Ìbẹ́ ìparọ́ náà. Ẹ sì ní gbogbo tí Kùránì tó gbogbo ọ̀rọ̀ náà pátá náà ló ti wà ní Kùránì yẹn. Kò sí yọkó kò sí kún kò sí mú kò sí. Ajẹ́pọ́lọ̀ fúnra rẹ̀ ó ti àtẹ́pẹ́ Allah fúnra rẹ̀ ó ti kíni ó ti fúnra rẹ̀ ní pòsíṣàn pé ibi tí mo mọ̀ ni. Kí
wá ní ìkọ̀kọ̀ tó kù mẹ́ ẹ ti jọra yín lójújù ìgbéraga òfò ìwọ àfáà yìí ẹ lọ ṣọ́ra yín gbogbo yín àti ìwọ àtàwọn tó kù ẹ lọ ṣọ́ra yín ẹ má dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe bí gbogbo ìlú tó jẹ́ ìlú mùsùlùmí bí wọ́n ṣe fararọ́ tí wọn ò ní ìfọkànbalẹ̀ ẹ má wá da àìnífọkànbalẹ̀ sí àárín wa nílẹ̀ Yorùbá gbogbo èyí tí wọ́n ń ṣe nílẹ̀ Haúsá tó ń gbé lérí tó ń pa àwọn èèyàn bó ṣe wù wọ́n torí tó máa sọ̀rọ̀ sí tọ́nà sọ̀rọ̀ sí wọn ni wọ́n ṣe kíní kan wọ́n kó ní Ìsìlámù gbogbo èyí tí Ìsìlámù ní dábàá ti kó ní Ìsìlámù ẹ lọ pa èyí sọ ayé àkànlẹ̀ yẹn lẹ́yìn mọ̀ wípé Ìsìlámù kò ní ìka àlàáfíà kan lára ju jàgídíjàgan lọ. ẹ má da ogun sílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ àlè wọn wọ̀nyí bó o bá sọ ọmọ àlè ní èdè tó ń sọ lẹ́nu ibìkan ló ti wá àwọn kan lọ́lẹ́dùmarè fi rán láti fi kọ́ wa ìwọ tó sì ń sọ̀rọ̀ yìí ṣépè sí tó bá jẹ́ pé bó ṣe wà ìwọ tó ń sọ̀rọ̀ ìwọ àfáà dáadáa tó ń sọ̀rọ̀ yìí olórí burúkú ara yín mi ò ṣépè rí lórí program àmọ́ ẹ ti step boundary yín àpèrè àrùn kí lè fira yín pè ganan bó ṣe wà ìwọ àfáà tó ń sọ̀rọ̀ yìí tó bá ṣe wípé ò já ewé ò já egbòrí ò lo nǹkan tí àwọn bàbá yìí fi lẹ̀ tó bá lórí gbogbo tó fẹ́ láyé yóò mọ rí bẹ́ẹ̀ yóò sì mọ jẹ́ bẹ̀ fún ọ àmọ́ tó bá jẹ́ pé ó já ewé àtẹgbò wa rí tẹ́lẹ̀dùmarè fún alẹ́ Yorùbá táwọn bàbá yìí kọ́ wa bá ti lò ó tó bá jẹ́ pé ó járí lẹ́yìn tó Ọ̀rúnmìlà ṣàlàyé fún wa tí ó gba àwọn ìsan ìbíkì nǹkan tí ó gbọ́n wú tó ń filẹ̀ fún wa èṣù láàlú ògùn gbogbo tó ń filẹ̀ tó dúwẹ̀ bá ṣe lò fún wa tó bá jẹ́ wípé ó já ewé fún yẹn rí ó já egbò fún yẹn rí ó fún yẹn ní pé ẹ lọ lo báyìí ẹ lọ lọ báyìí rí tó jẹ́ ọmọ nǹkan ìbílẹ̀ wa àti wa tíran rẹ̀ ní jèrè. kí pírọ́blẹ̀mù yín tẹ̀fẹ́ dá wà lálẹ́ kí ni ń dààmú ọpọlọ yín náà. àwọn atọ́ni ní sùúrù. ṣé Ọọni Ifẹ wa ó jẹ́ ọba Fúlàní ó jẹ́ ọjọ́gbọ́n Láwàní àbẹ̀rù pé Láwàní kàntẹ́kàntẹ́ máa tún dànù olúwa lórí Ọọni ni Ọọni ẹsẹ̀ kìí ṣe gbé babaláku babalá bàbá yín mélòó ni rí yín nílọrin yín gan tẹ́ tó jọ yín lójú náà Ìlọrin ìlú Kùránì ṣé Kùránì náà ìpìlẹ̀ Ìlọrin ni àbífá. ìdá ìpìlẹ̀ Ìlọrin ló jẹ́ lọ́rùn sì dúró Kùránì náà ìpìlẹ̀ Ìlọrin ni Muhammad ló wá tẹ̀ lọ́rin dóni ṣé Muhammad ló wá tẹ̀ lọ́rin dóni àbí Abubakar ló wá tẹ̀ lọ́rin dó mọ̀ tán ní gbogbo àwọn ètò orí búdẹ́mọ̀ sọ láti lè múná ara yín dùn ẹ lọ fún ayé lọ́pọlọ o mo bá yín fi mọ bẹ́ẹ̀ náà. ọmọ Yorùbá ilé ti yá o àsìkò tó láti padà sílé ọmọ Yorùbá ilé